Hey, look here. Look here. Hello, hello. Yes, sir. Ibo la parí iṣẹ́ tó kọjá lọ. Kí ló tó já wọnú class mi báyẹn? Kí o já wọnú class, mo ṣílẹ̀kùn wọnú lecture room. Ṣé bí wọ́n ṣe ń ṣílẹ̀kùn nílé bàbá tó bí ẹ nìyẹn? Lecture room ni bíbá ìkíṣẹ́ lè bàbá mi. Ó jẹ́ kó máa jẹ́ mi pé mi ò mọ̀ nǹkan tí mo ṣe nìyẹn. Mo di ojú mi sìn. Kí n tó là kó ti parẹ́ bí sókò iwájú mi. Bí akẹ́ la ojú yín o. Àwọn parents mi ò sanwó wípé kémi wa máa miss class bíbá. Ìṣẹ́jú mélòó náà lẹ fi wọlé tẹ́tí sáré tilẹ̀kùn. Àbí ṣé kéèyàn máa wọ ní lecture room? Ṣé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé eléyìí? Tẹ́ ń tẹ̀lé ẹ̀yin gangan làánú yín ṣe mí. Ẹ ń farawé eléyìí. Ẹ ń farawé. Ẹ wo traffic one time. Gbé ẹnu ẹ dákẹ́. Mi ì bá wí o. Mi ì bá wí. Ó di alẹ́ kí ọlọ́gbẹ̀ láyé tó kún. Ó tó mọ̀ kó ẹrù lòún gbé. Samara, ẹ kí lecturer kankan lọ bí ṣùgbọ́n ẹ̀rọ. Ṣé lecturer ni àbí assistant lecturer? Tó bá ṣe máa di lecturer gan-an àwọn nílé ìrìn títí mu. Never mind, Samara, gbogbo olùkọ́ lèèyàn máa ń physics. Hey babe. Babe. Oh, tell you, imagine nǹkan tó ṣe mi rí. Man assistant lecturer yẹn ni o, kò fẹ́ kí wọ́n ní class. Ṣé ìwọ rí pé assistant ẹnìkan dúró rẹ̀ ń dà? Ṣíkẹ́, later. Bá mi fún ṣìkẹ̀lẹ̀ torí tó bá dé ìsìn ló máa yanjú pé àbó òun ṣe ti tó ó dẹ̀ mọ̀ rẹ̀ yín obìnrin. Kí ló ṣe? Jọ, kí gangan ni pẹ̀lú wà tí ṣìkẹ́ mi yẹn? Bí ti báwo? Bí ti pé gbogbo ìgbà ló máa ń jí ọ̀rọ̀ ẹ̀ lẹ́nu. Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? Má dé wà ń bẹ̀ kẹ́ sọ fún wa. Ó ti bẹ̀rẹ̀ àwàdà yà rí. Mi ò ṣàwàdà. Kí ló lè tẹ́lẹ̀? Kí ló ṣe? Ṣóǹjọ wù. Mo ti mọ̀ nǹkan tó ṣe. Owú ló ń ṣe. Bọ̀ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ. Kò sí nǹkan méjì tó pa èmi àti Ṣìkẹ́ pọ̀ ju pé àjọ jẹ́ classmate lọ. Gẹ́gẹ́ bí class rep tí mo jẹ́, kò sí nǹkan tó burú bẹ̀ tí n bá ń bìkítà fún ọmọ class mi. Àbí? Aṣíwájú class rep. Ṣáà rọra máa ṣe gbogbo nǹkan tó ń ṣe níwọ̀n. Ṣé o mọ̀ pé wèrè ní ABK? Má jẹ́ kó fi bó ṣe jẹ́ wọ̀n ẹ o. Bó ṣe jẹ́. Ìjọba ò ló ṣe jẹ́. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Tó bá dénú ẹ̀, á dùn dídí. Àbọ̀rọ̀ ti dénú mi, bọ̀ kò tí ì dòdìdì. Jọ, ṣàlàyé jẹ́ kó dòdìdì. Torí mo ti gbé mi nísìn kó dòdìdì. Ìyá kí ló dé jójú ọ̀rọ̀ pé bá mi fúnyàn ní assignment ò ṣe bá mi fúnyàn assignment. Guy, ṣé o tiẹ̀ gbọ́ pé wọ́n sọ pé Ṣìkẹ́ ti ń lo substance? Láyé, substance báwo? Láyé, yẹ́nyẹ́, gbogbo nǹkan ni láyé lọ́dọ̀ ti tiẹ̀. Ṣé ìwọ ò rí gbogbo àwọn àpá tó wà lára ẹ̀? Gbogbo àwọn àpá tó dàbí ẹni pé kí wọ́n gún ra èèyàn lábẹ́rẹ́ lọ́wọ́ tó tún fi bá gbowó ẹ̀jẹ̀, ìwọ ò rí. Àti wípé ìkan lára àwọn classmates wa, wọ́n sọ pé àwọn rí tó ń inject rẹ̀ ní night reading. Èèyàn àbídí yàn wo àti substance o àti drugs o ó sọ fún mi pé o lè bá kankan lọ́wọ́ Ṣìkẹ́. Kí ló fẹ́ fi ṣe? Àbẹ́ ẹ̀rọ lọ́hùn pẹ̀lẹ́ kí ló fẹ́ fi ṣe? Àwọn tó ń lò kí ló fi ń ṣe? Torí ò sọ̀rọ̀ bí ẹni pé o mẹni tó lè kọ́. O mẹni tó lè máa kọ́ níwà burúkú yẹn àbí? Tani?
Ta ló fẹ́ jẹ́ ju ABK lọ? Àbí ṣé ìwọ mọ̀ pé gbogbo ìwà burúkú ayé àtọ̀run ló wà lọ́wọ́ bọ̀bọ́ yẹn? Mi ò tẹ̀rù kú mọ̀ kan tí ṣìkẹ̀rí lára ẹ̀ gan. Gbọ́ mi. Èmi sọ pé kò sí àpá lára ṣe. But ó ṣọ̀fù mi pé àpá lásán ni. Kò lè jẹ́ tábẹ́rẹ́. No. Pẹ̀lẹ́ o, Crushi. Má worry. Má believe gbogbo nǹkan tí mo bá sọ lò kí n fẹ́ believe. Ó yá má bínú. Má bínú. Mo ti dákẹ́. Mo ti gbọ́. Jẹ́ ká lọ. Má mú bí bàjẹ́ fún tí tó di fún ẹ. Kí ló dé? Àdúrà pé kọ́ lóun pèsè owó fún mi kí tiẹ̀ lọ ra àwọn nǹkan tí màá fi ṣe ṣàwámà fáwọn ará ilé mi. Ọjọ́ tí mo rà lọ́lé fún ọ, ó jọ wọ́n lójú bàjẹ́. But ṣó mọ̀ ṣe ni? Nǹkan tí mo ti wo gbogbo tutorials rẹ̀ lórí YouTube kó lè má kàn ra ingredients ra gbogbo ẹ̀ má dẹ̀ lọ ṣe fún ọ. Ẹ àgbà. Kí lélẹ̀? Ó fi kún owó tó wà lọ́wọ́ ẹ̀ nìyàn. Kí lélẹ̀? O lè ṣe ṣàwámà tó máa tó gbogbo yín. Mo dúpẹ́ ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ mi máa tó mi kódà kò lè tán torí mi ò lè ná ju bóyá 2 àbí 3,000 lọ kí n máa fi ra ingredients má dẹ̀ ṣe ní change lápò. Ó ṣàwùn mi kì í fún ẹ ṣá dímú. Ó dẹ̀wùn mí náà kí n má gbà tó rọ́jò fún wa lówó ni gbà. Mr. Man, má rò mí lẹ́jọ́. See you on Monday. Fún mi. Bye. Fún mi. Take care. Bye. Ṣé ó jọ fáwọn méjèèjì ti wá nínú àwọn? Ìwọ ní ìdí ẹ̀jẹ̀ mi lọ. So. Mo ti ń bọ̀, mo ti fẹ́ délé mọ́. Ṣé bó sọ pé wàá bá mi ṣọ́ọ̀bù ni? Ẹ má bínú. Mo ń sáré ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan ni, ẹ má bínú bọ̀ mo ti fẹ́. Ẹ̀yin ti ń bọ̀. A ti ń bọ̀. Kó bá mi wọ́ ọmọbẹ̀ yẹn. Tí n bá délé, a fi jẹ̀bà. Ó dáa mo ti gbọ́. Mo máa wọ́ ọmọbẹ̀ but a ní jẹ̀bà. Ṣàwámà la máa jẹ. Èwo tún ni ṣàwámà? Kíní tí mo rà wálé fún yín lọ́jọ́ yẹn tẹ́ sọ pé ẹ like tí mo dẹ̀ promise pé máa ṣe fún yín so mo ti ra nǹkan tí màá fi ṣe dání. Ibo lo ti rówó? Mo lọ bá HOD ṣe nǹkan ní ọ̀dọ̀ wọn ní àwọn iṣẹ́ kéékèèké kan so wọ́n ṣàfún wa ní 10k ṣá. Ó dẹ̀ fi ra ṣàwámà. Rárá o gbogbo ẹ̀kọ́ ni mo lò nǹkan 3,000 péré ni mo rà kò dẹ̀ ṣe ṣàwámà nǹkan tí màá fi ṣe ṣàwámà ni mo rà. Ẹ rà mà. Ramadi! 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 Ah! Ramadi! 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 Ẹgbà mi! Ramadi! Gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n rán mi, wọ́n ní kí n sọ fún yín pé ẹni tí ò bá ti ra handout àwọn
Kó má wulẹ̀ jókòó sínú kíláàsì o. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn la ní wákàtí kan sísìn. Kí ló wá ṣẹlẹ̀ gangan báyìí? Ṣé àwọn ènìyàn ni? Ẹ jẹ́ ẹ má ṣàyín mọ́ mi. Ẹni tó bá ti lówó nínú yín kókó wá kí lọ kó handout wá ń sìn. Wọ́n mọ ìbàjẹ́ gan ṣá. Òun ni ká máa ṣàyín mọ́ ẹ̀. Ṣọ́ sọ fún wa tẹ́lẹ̀ ni. Tó bá yẹ kí wọ́n ní làákàyè ni, ó yẹ kó ti mọ̀ pé mo ti post ẹ̀ sí WhatsApp group láti alẹ́ Friday. Nígbà tẹ́ kúkú ní check message. Lọ ti wọ́n gan, kí ló dé máa post outside square? Ṣerékodu. Kemaka in class rep. I'll bet now since Friday. Don't worry, you will soon be here. Ẹ̀yin tó kù tẹ́ bá ti sanwó yín, ẹ tètè wá san sí o. Ẹ jọ̀ọ́ ibo ni class rep kan gangan wà báyìí. Àbí o, àti pé ṣé kò ṣe bó ti lọ fún wa ṣe weekend báyìí. Àwàdà tiẹ̀ pọ̀ ní tiẹ̀. Ìjọ́ wo ló ti kówó yín sá lọ rí? Kemaka obido kwanuta. Ìtumọ̀. What if it starts today? Wá ṣé o lọ pè yẹn? Ìwọ ní fóònù lọ́wọ́, kò yọ jáde kó máa fi pè. Yẹ̀yẹ̀yẹ̀yẹ̀. Ṣé bí wọ́n ní bèbè? Wọ́n lẹ́gbẹ́ pè fún wa. Ẹjọ́ ìlú fẹ́ jẹ́ class rep o. Bánjí níbo ló wà náà? Ṣé o rí gbogbo àwọn voice notes àti calls mi ní? Kí ló dé tó gbé call? Wo kó yá pè mí padà ń sinsin tó bá ti rí message mi ni o, ṣó ti gbọ́? Then àwọn ọ̀dẹ̀ yìí wọ́n ti ń béèrè owó course material Mr. Deji tó dá sí ẹ lọ́wọ́ o. Kó tètè máa bọ̀ ń sìn kó wá yanjú ààrẹ o. Torí mi mọ nǹkan tó ń delay ẹ látàárọ̀. Hamzah, kí ló ṣe? Halele. Ta ló lè? Ta ló gbé jalopy síbí? Ṣé ni o mọ̀ pé bí mo gbé mọ́tò mi sí ni? Kí ní sùúrù? Ṣé ni o mọ̀ pé sport mi ló ń park sí ni? Kí ṣe sùúrù? Tó bá ti wá máa páàkì kí ni ó wá jẹ́ ilé lọ páàkì síbi? Ṣé ẹ̀yin ò rí ìgbà tó páàkì ẹ̀ ni? Àti àwọn ajẹ́ kí ni ó wá jókòó mọ́ládé yìí lọ páàkì síbi? Assistant class rep. Báwo? Mo lórúkọ, fún mi lórúkọ mi. Okay. Assistant class rep. Ẹ má bínú. Okay. Mr. Deji máa ń kára ń dà. Ń gbọ́ fún mi Bánjí ń kọ́ because mo ti san $1,000 mi fún láti ọjọ́ Friday. Wo èmi náà ti ń pe Bánjí látàárọ̀ kò gbé call. I knew it. Àdúgbò wọn ti kó wa lówó jẹsẹ̀ lọ́sọ̀ wọn á sọ lélẹ̀ tó máa kó bẹ́ẹ̀ lówó dání. Ẹ̀yin lẹ mọ̀ nǹkan tẹ́ ṣe fi jẹ class rep o. Èmi fẹ́ jẹ class rep. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbogbo náà? Ìbéèrè kan tí mo gbé lọ́wọ́ ara mi láti jọ́ náà nìyẹn. Kí ló lè ṣẹlẹ̀? Kí ló lè ṣe? Irú ìṣòwò kan ní Bánjí máa ṣe tó fi jẹ́ wípé wọ́n gùn parí. Àbí ṣé Bánjí kan ni? Bánjí tèmi mọ̀ dáadáa. Ọmọ jẹ́jẹ́ ni Bánjí. Lílọ tiẹ̀ ló máa ń lọ kí báyọ̀ kankan fa kankan. Mo lè kú pa. Àfi Màdíkà o. Ayé àwọn olè yìí ò mà lè dáa. Ó ti ṣẹlẹ̀ sí èèyàn mi kan bẹ́ẹ̀ rí. Jẹ́jẹ́ ọmọ yẹn ló sì máa ń lọ.
torí pé wọ́n rí laptop lọ́wọ́ rẹ̀ wọ́n sì fi ọ̀bẹ gé ọrùn rẹ̀. Kàyéfì lálọ́rọ̀ ẹ̀. Nítorí fóònù lásán. Ayé tó ti bàjẹ́ ni. Kí làwọn ọmọ yunifásitì ń fi fóònù olówó láì ṣe? iPhone tó ń rí lọ́wọ́ ẹ̀ ló jẹ́ kán ranjú mọ́. Banji ò lo iPhone. Android ló wà lọ́wọ́ ẹ̀. Kí wá ló dé tán fi wá gba fóònù lọ́wọ́ ẹ̀ kán dẹ̀ fi sílẹ̀? Mo ṣètò wọn láti gba fóònù lọ́wọ́ ẹ̀ ni. Ẹ wo gbogbo tó pamọ́ níwájú ènìyàn kedere wájú Ọlọ́run ọba ni. Ẹ̀yin èèyàn mi, ó mọ̀ lè jẹ́ pé ó ń bá wọn lágídí ni o. Tá a bá wá ronú wípé ká lọ sọ fáwọn ọlọ́pàá nísìn. Wọ́n sọ pé àwọn ọmọ ṣèwádìí. Ẹ sì mọ̀ wípé kílẹ̀ tó kù sí ká. Ọmọ rẹ̀ ti bàjẹ́. Ṣé Banji ti lọ náà nìyẹn? Banji. Ẹ̀gbọ́n ṣé tó tọ́ ní Banji kú? Kò lè kí n tọ́ ọmọ jẹ́jẹ́ ilé. Ẹ má sí. Ọlọ́run máa ṣàánú wa o. Ọlọ́run gbà lóyún dáṣọ tó ń ṣọ́ ni. Banji. Banji ti lọ. Ọlọ́run lé àwọn tó kù mọ́ yín lọ́wọ́. Ọlọ́run ó lẹ̀ wọ́n yóò lé àwọn tó kù mọ́ yín lọ́wọ́. Ìyírí mọ́ yẹn. Rárá. Olúwa o. Ẹni fojú sunkún ọmọ mọ́. Ọlọ́wọ́. Banji. Banji. Kí lélẹ̀? Kí ni tiẹ̀? Ṣé bí aṣọ ni mo ní kó bá mi tò? Mo mọ̀ pé assistant yìí lẹ́ra fún. Kí lórúkọ yẹn náà? Fúnkẹ́. Fúnkẹ́ kọ́. Fún mi. Fún mi. Ṣé ṣáà ti sọ fún pé lọ́ọ̀vẹ̀? Ṣé nǹkan tí mo rán ẹ nìyẹn ni? Lọ ṣe nǹkan tí mo rán ẹ jọ. Ọ̀rọ̀ tẹ́ ní kí bàbá má gbọ́. Ọ̀tá olúwa padà. Bọ́lá ẹ̀rọ ti ní. Oníkèké. Káṣọ lásọ. Kí lójú ẹ wá débi pálí? Tó bá ti ẹ̀rí wá ṣe bí ẹni tí ò rí. Irọ́ ni. Láyé pé mo fọ́ lójú. Bá ṣe bí ẹni tí ò rí. Ọjọ́ ọ̀dẹ ti ra gift fèmí nínú ilé. Kí ló kàn ẹ́? Ẹ̀ràn gift obìnrin. Ìfẹ́ ti padà yí lórí dáa. Tí n bá tún gbé nǹkan sílẹ̀ tó bá tún dé díẹ̀, ó máa fà wàhálà. Ẹjọ́ ẹ̀ tiẹ̀ kọ́. Ṣé bẹ́ẹ̀ mi ni? Tó bá yẹ kí mi ò pín sí tòsí, o ò ní ṣe kébékébé, o ò ní ṣe débẹ̀. Oye, abẹ́bẹ́ ló bẹ̀. Yàrá ọjọ́ yẹn, mo ṣe fi wọ́n ṣe ẹ̀yẹ. Bẹ́yìn náà ra ẹ̀bùn yẹn fún. Wọ́n pè mí lẹ́yìn ìgbà tí wọ́n lọ sí campus. Pé kí n bá wọn mú wọlé, àwọn gbàgbé ẹ̀ sí pálọ̀. Mo fi síbí. Láì mọ̀ pé ọjọ́ tí mo máa bá wọn sọ̀rọ̀ gbẹ̀yìn nìyẹn. Ìgbà tí mo wá padà rí brọ̀dá mi, ojú títì ni mo ti rí wọn. Mo mọ̀ pé èròǹgbà wọn ni láti fún yín ní ẹ̀bùn yẹn. Lẹ́yìn mo pé mi ò máa padà fún yín. Ẹ̀bùn yẹn nìyẹn. Mi ò fẹ́ kó di nǹkan tá a máa jù dànù. Tá a bá ń tún létò.
Anji. Kí ló dé tó lè dúró mú fún mi fúnra rẹ̀? Kí ló dé tó ṣe fẹ́ wọ́n lágídí? Mọ́mí, ẹ̀wọ̀ ẹni tí ń pè yín látàárọ̀. Tani? Mi ò mọ̀, ó kàn sọ èdè lu. Èdè wo? Èdè lu yín. Hello. Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló dé? Ó dá sọ̀rọ̀ tá à ń sọ lórí WhatsApp ni. Kí lẹ sọ? Mi ò rí. À ń jíròrò lórí nǹkan tá a lè ṣe nípa candle night fún class rep. Ó dẹ̀ dá sí. Ó tí lóde tó lè porúkọ ẹ̀. Ọlábánjí Omíṣore làwọn òbí ẹ̀ sọ náà. Kí ló dé tẹ̀ lè pè lórúkọ ẹ̀? Kí ló dé tẹ̀ pè class rep? Kí ló ń ṣẹlẹ̀? Kí nìyẹn ní ṣe? A ní ká sọ̀rọ̀ ń pa nǹkan, sọ̀rọ̀ ń pa nǹkan mi. Wẹ́ mo ò ní dátà ni mo ṣe dá sí nǹkan tí ń sọ. Dúró, ṣebí mo rí ẹ online, mo rí ẹ náà. Gbàgbà tó wá rí mi online kan, o bátìrì mi ti lò. Fúnmiláyọ̀. Olúwa Fúnmiláyọ̀. Ó ò jẹun ni. Ibi ò pa mi. Àdùkẹ́, tá a bá ní ká ro dúdú ìfún lóòótọ́, a máa hanra kégùn. Sọ fún mi, tó o bá jẹun, báwo ló ṣe fẹ́ ní okun àti agbára? Ọkọ mi, ò dá mi lóhùn náà. Ó, bàbá ẹ̀ ni máa lọ pè wá, wá bá mi báyìí sọ níbi tó ti ń gbọ́, lórí lè sú èmi báyìí o. Ṣó fẹ́ kọ́lé àìsàn sí rẹ̀ lára ni? Àdùkẹ́. Àdùkẹ́. So what are we going to do?
ṣé kí ni kí la fẹ́ ṣe. mo ń wò pé bóyá ká dáná. dáná ṣàwé ìkẹlẹ sọ báyìí láti kọ́ sí níbi sẹ́rí mo ní nǹkan tó sọ náà ti dìjà ẹ ká dáná kí ni kò dìjà náà ṣe fi ń pa náà àbí ká gún ara tó bá ti jẹrẹgodu máa ro kúrò ní. ẹsẹ òkú ṣe ẹsẹ òkú bá jẹrẹgodu. kí ni bá olóhùn dáná ọmọ kan sọ ni. Mama, calm down. You know wait. If you don't want cook, wait till we go come. Say na 21 days you want to do nonsense. You cannot be telling me why you not go there do like this. Ṣé wọn lè báyìí? Jọ kí ni bẹ́ẹ̀ jẹ́ ká lọ. Ṣíkẹ́. Bàbá mi sọ̀rọ̀ báyìí àlàyé mi láìpẹ́ kí ló ṣẹlẹ̀. Bánjí ra ẹ̀bùn yìí fún ẹ. Àbúrò ẹ̀ ló mú fún mi ìgbà tí mo lọ sílé wọn. Kí ló ṣẹlẹ̀? Babe jẹ́ ká lọ. Dúró wọ́n ní class rep ra ẹ̀bùn fún mi ò lè understand. Nǹkan tí ò yé mi náà nìyẹn òkú àbáyé ẹ̀. Bọ́ kí ló dé tó lè tó lọ́lá Bánjí? Ṣé class rep làwọn òbí ẹ̀ sọ ni? Ṣó wà okay? Babe jẹ́ ká lọ. Ó sọ fún pé òun fẹ́ lọ bá ẹ níbì kan. Kí ló sọ fún ẹ? Kí ni ìwọ náà sọ fún? Ṣàrẹ̀ yaṣa. Wo tí nǹkan máa ń ṣe ó jẹ́ lọ mọ́ boyfriend ẹ̀ lé. Babe má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Aṣọ gbọ́ nǹkan tó ń bá mi sọ ni. Kí ni nǹkan tó ti rà fún ẹ gan? Kí lélẹ̀? To the one whose smile makes me happy, Adeshike. Kí ni ìtumọ̀ ilé? Ó tiẹ̀ tún kù. I don't want you to lose that smile, and I know if you keep doing drugs, you will definitely lose more than your pretty smile. So stay off it. Ṣé nǹkan tó rà fún ẹ ni? Ṣé bùn lélẹ̀? Ṣé gbogbo nǹkan tó wà ní bọ́ọ̀sì yẹn? Ṣé wọ́n wò tẹ́lẹ̀ ni? Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Ló jẹ́ ká lọ jàre. Ẹbí kí o ti sọ nǹkan tí wà á ti bá yín jọ sọ lálẹ́ Friday fún mi. Ó dà pé o sick. Jẹ́ ká lọ. Kí ni sùúrù? Kí ni wọ́n àti bọ̀bọ́ yẹn jọ ń ṣe? Kí ni gbogbo nọ́nsẹ̀nsì yẹn? Yé mi náà. Tó bá yé mi ṣé mo máa dìbò bí ọ̀dẹ̀ ń bẹ̀ yẹn ni. I don't understand. Wàá bá mi. Baby. Ẹ̀pẹ̀lẹ́mọ̀ láti fẹ́ wọ́n láti díjẹta ṣùgbọ́n à ń dúró ní kí ẹsẹ̀ wá lè pè ní ẹ̀jẹ̀ fún àtẹ̀mọ́ra. Kí ni àwọn nǹkan tá a lè ṣe láti fi ràn yín lọ́wọ́ nípa ètò ìsìnkú ẹ̀ àti wípé ṣé school cemetery la máa sin sí àbí níbo? Mo gbọ́ wípé òyìn dáwọ́ láti ra epo sí i. Ẹ ṣé mo dúpẹ́. Àmọ́ àkínlòpọ̀ sí lọ́dọ̀ wa. Àbí yíya ìgbé náà dì ń dùn. Is that what she's saying? We're going to bury my life. Are you okay? Is he alive? I'm just... Ṣé I'm a bury naked? Mọ́mí ẹjọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ́nà. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. A ní bẹ̀rẹ̀ sí campus ọ̀dọ̀ yín. A máa gbé lọ sílùú wa ni. Ṣé ọmọ ìlú yìí kọ́ ni Bánjí? Rárá o. Ọmọ ìlú òkè ni wá. Kebọ́ọ̀dì. Where is that? A jẹ́ pé àmọ́ láti tẹ̀lé yín lọ sí ìlú kan ni. Tẹ́ bá fẹ́, inú mi á dùn sí. Ṣùgbọ́n mà tí a ò bá lo pósí báwo la ṣe máa sin? Aṣọ la máa fi yí.
Bàbá wa ìtẹ̀bí ń play orin tó láwù tó lé báyìí. Kí ló ṣe yín náà? Ẹ bọ̀ pé èèyàn kú mọ́ wa ni. Eléwo lọ sọ̀rọ̀ bí òpònú bẹ́ẹ̀. Mo lẹ́lẹ́wò lọ sọ̀rọ̀ bí òpònú. Ẹ̀rọ kẹ́mi ọmọ play orin. Wọ́n yẹ mi mọ̀ pé ọmọ tó kú ni. Ẹ̀yin lọ fọ́ sẹ́ o. Ọ̀fọ̀ ṣàwádìí lè tíya. Ṣẹ́gbọ́n. Even if you want to play any song here, it has to be See You Again by Wiz Khalifa and Charlie Puth. Wetin be this way you dey play? Wèrè olóògùn. Ẹn tó kàwé tí ọ̀sálùbárí kan bẹ̀. Ìbọ́tọ̀ yẹn wọ́n bí ilẹ̀ ìlú èbò. Ṣé ẹ bí ọ Nàìjíríà mọ̀ pé yà lọ wá jẹ́ bí? Abeg, I no like am. Bàbá láìkí ẹ̀kọ́ sọrí inú tàbí ọba inú gíláàsì bọ́ọ̀tà. Tó ti rí báyìí, gbà tí mo sọ pé mi ò tẹ̀lé wọn, ìwọ ló ní ká tẹ̀lé wọn pé àwọn other classmates wa máa wà pẹ̀lú wọn. Àwọn other classmates wa dà nísìn. Àwọn ni wọ́n mọ̀. Tábà tẹ̀lé wọn sí ọmọ àríwá kan because tó bá yẹ kí Banji náà ló wà láyé tí classmates wa kan kú òun náà máa lọ bẹ́ẹ̀ máa mẹ́sàn kún sí lójú. Ẹni sì wọ ọkọ̀ náà tí wọn náà ń galọ́pì ìwé. Májọ ọmọ kan wẹnu sí ńlá o. Mo gbókù o, mo ní ìdí òkú o. Driver ẹ̀jẹ̀ park mo fẹ́ tọ̀. Kí ló wí? Ẹ park mo fẹ́ tọ̀. Ṣé tí ìlú owó kúrò lè? Ẹbí mi lẹ́ẹ̀kan sí. Àbájọ tó fi ń tọ̀ bí àkekèé. Kí ẹ mọ̀ níta àwọn ọmọ yín, mo bẹ́ẹ̀ ṣì tí máa gba etí màmá wọn dín jì lórí yín. Ṣé máa pàtó mọ́ra ni? Ẹgbẹ́ wa ni wọ́n fi tán bá mi sọ. Wọ́n bá mi fẹ́ tọ̀jà yìí tó lè fẹ́ mi. Ẹ wá o, òní kankan ló fẹ́ tọ̀ o, àpọ̀ mi ta fẹ́ tọ̀ o. Ẹ kì í sọ̀rọ̀ bí ẹni pẹ̀lú ìkọlẹ̀ mọ̀ lọ́sọ̀ kẹ́ tó kó ráìsì orí yìí kíní. Ẹgbẹ́ máa dáwọ́ súnmọ́ ìyá omi. Bàbá yín náà ó ti tó náà. Ẹ park. Ẹ sọ̀rọ̀ tó ọ̀tọ̀ mo ti dúró. Mo ti dúró kí ẹ sọ̀tọ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ní gbẹ̀yìn nìkan lẹ́nu. Ọ̀tọ̀ olùkú yìí bẹ̀ wáyé àtọ̀. Ẹ tí ẹ bá ti rẹ́ni gboyún rẹ̀, kí máa dàgbò lóòótọ́ ni. Ẹ ti rọ́kọ̀ wọ̀nù. Ó bàbá ẹ ṣe sùúrù náà. Yé wèrè. Ẹ ṣàṣe tẹ́sí kéje gbọ́. Wọ́n bá gbé májèlé lẹ́kùn ọjọ́ kó o sílẹ̀kùn tẹ fẹ́ sí. Eku bẹ̀tìrì méjì ẹ̀rọ bẹ́ẹ̀ láì jí mi bẹ́ẹ̀ mi. Kí ni kọ́ mi? Wọ́n ṣe sí. Ó ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹgbẹ́ bọ́dà Banji wálé. Àgbà ìjùmọ̀ dára ta ní bẹ́ẹ̀ o. Èjì mi tún wọ́n gbà wọ́n. Ìbẹ́ ìṣàwọ̀ á di bẹ́ẹ̀ láwọn yìí. Dọ̀dọ̀ fọ́rẹ́ ẹgbọ́sùn náà dáhùn láwọn Ìbàdàn náà. Àwọn Ìbàdàn ìgbé Chinaya. Àmọ́ ìgbé Ìbàdàn ní fóònù gbé. Ngo pè lọ́ba ajílá tó ẹjí àgùtù rẹ̀. Káàpù máa dé gbòòrò bá mi. Chinaya. Mẹ́wàá yàrá àgbà. Ilé ìyànà Banji rẹ̀. Ó fẹ́ kẹ́ ẹ sọ nípa bọ́dà Banji fáwọn. Nǹkan tẹ́ bá mọ̀ nípa wọn. Èèyàn ní Banji. Kò sí nǹkan téèyàn lọ bá fún tí kò ní ṣe. Kò kọ̀ láti ní ara ẹ̀ lára. Ó ṣàmárì pé òun ṣe ní ṣáá. He was a really selfless brother to us. Banji bụ ezigbo enyi m. Great guy. His death still messes with my head till now. Like, how do you wake up in the morning and not go home at night? How? This life, that's messed up. Death is messed up. Wọ́n ní pé yóò dáadáa ní bọ́dà Banji. Pé ikú ẹ̀ dùn ẹ̀. Èmi ni igbákejì Banji. Gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ló máa ń fi ń tó mi létí. Kódà gan, lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú ìṣẹ̀lẹ̀, àṣìjọ wà lọ́dọ̀ HOD ni. Tájọ́ ń ṣe àwọn iṣẹ́ kan. Àfi tó máa di ìjọ Monday tí àwọn ará ilé ẹ̀kún post ẹ̀ sí WhatsApp pé Banji ti kú. Irú ikú báyìí ò yẹ Banji. Torí èèyàn dáadáa ní Banji. Lẹ́yìn fún mi, èmi ni mo tún súnmọ́ Banji. Kí ló ń tó fẹ́ sọ? Ẹ ló bí ẹni tán.
Gẹ́gẹ́ bí mo yẹn sọ̀rọ̀ lẹ́yìn fún mi èmi ni mo tún súnmọ́ Banji. Banji jẹ́ èèyàn kan tó níwà ìrẹ̀lẹ̀ tó máa ń fẹ́ kí ọmọlàkejì ẹ̀ náà kó ṣe rere. Ikú Banji dùn mí o, ó dùn mí gan ni. Mo sunkún báwo kí ètè mi láti bò. Ó fẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀. Kí ló yẹ ká sọ? Ẹ jọ ẹ fojú sọ́nà ká lọ síbi tá à ń lọ jàre cause kò tẹ̀sẹ̀ tó sọ fún mi pé bí jìnnà báyìí. Wait. Ó jìnnà ọ̀gbìn. Ó fẹ́ kẹ́yìn náà sọ̀rọ̀. Èmi kí ni mo ní láti sọ? Mama, see, I'm sorry for your loss, but I've got nothing to say. Classmates lásán ni Banji jẹ́ sí mi o. Ẹ jọ̀ọ́ kí lórúkọ bí tá à ń lọ náà kà ó lórí Google Map. Ṣé ní ìkọ̀tẹ́ dálẹ̀ báyìí? Ẹ sọ fún wọn kí wọ́n jẹ́wọ́ ẹni tó pa mí lọ́wọ́. Èwo ni gbogbo ilé ìdáná? Ẹ dá ilé jọ tó kà máa wọ́n rú káwá rú ni. Ẹ ṣe yóò gbọ́dọ̀ tó sọ ni. Ẹ wo ẹ̀yin ọmọ yìí ẹ fọkàn balẹ̀ o ẹ fọkàn balẹ̀. Ṣé ẹ rí i pé ṣé tí ìyá bá yìí ṣe é bí wọ́n lè ká ìkàrà bí a máa ní. Mo sì mọ̀ pé ẹ̀yin kọ̀ọ̀kan ìlú àlẹ́ fẹ́ràn ọmọ wa tẹ̀ wá. Ó ti lè jẹ́ pé nílẹ̀ Yorùbá bó bá kú ọmọ òru àgàgà ìta bá fura sí pé ọjọ́ òkú rẹ̀ tó fi kú. Ẹ wo kéṣekéṣe lẹ́yìn kàṣàkàṣà sí bẹ̀. Èmi kò fẹ́ràn jẹ́wọ́ ẹni tó pa mí lọ́mọ tí ẹ bá jẹ́wọ́. Ẹ̀jẹ̀ ẹni ló pa mí tàn. Nígbà tí adìẹ bá fẹsẹ̀ sí. Tó ń ṣẹlẹ̀ yìí. Ìyá Banji kó tó bá wọn kí ló dé gan ọyá ìdílé ìjáwọ́ nílé lọ ká lọ sọ̀rọ̀ nílé. Ẹ wo a lọ bí kankan o wọ́n níbi tí ọ̀rọ̀ bá ti báyọ̀ nìyẹn ń sọ ẹ sọ kò tẹ bá fẹ́ sọ mí báyìí. Ọmọ ìwọ tó bẹ̀rẹ̀ láti lé wọn láti wá sínú oko wa yìí kọ́. A lè wá àwọn àwùbọ̀ ọwọ́ kájú dìbò rí. Ẹ wo sẹfẹ gbọ́ kí ṣe o gba sọta bá pọ̀ lásán fún èmi ò sí sí ká máa dẹ́rù bá wọn lọ. Owó ọjà yá nìdí ọjà nìdí ọjà ìjà wọlé lọ. Dídé ọjà ọjà wọlé. I go out of your mind. You don't get some out for me like that. You don't get some out for me. Open the door. Open now. Hold on, hold on. You see what you cost? So go look what's it be? Kí ló ṣẹlẹ̀? Ẹ tí mọ̀ kankan. A sọ fún yín kí ẹ jẹ́wọ́ ẹni tó pa mí lọ́mọ.
tí ẹ bá jẹ́wọ́ ẹni tó pa mí lọ́mọ ṣé rí ibi tẹ́ ẹ náà bá jí lọ gbogbo yín lẹ́jọ́ mi. Àwọn ọmọ yìí bá ń tú wọn lẹ̀ àwọn yóò lè mọ̀ sí nǹkan tó ń sọ yìí. Ẹ fi mí sílẹ̀ wọn ò mọ kẹ́kẹ́ pẹ̀ ní wọ́n sọ. Olówó ò sá lọ. Ta ló pa mí lọ́mọ lálẹ́ Friday? Ẹ wò mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ mi dáadáa kó dẹ̀ fẹ́ kó yé yín ṣé rí ní ọjọ́ náà mo pe Bánjí kó wá bá wa ní ṣọ́ọ̀bù òun náà dẹ̀ mọ̀ pé ó yẹ kó wá bá wa ní ṣọ́ọ̀bù àmọ́ gbà tí mi ò ní mo ṣe pé nígbà tó dẹ̀ máa gbá ogo mi ó lóun ṣe nǹkan pé ìtòjú wọn pé tóun bá ṣe tán òun á wá. Lóòótọ́ ni. Ó ní HOD wọn fún òun ní owó. Lóòótọ́ ni mà èmi àti ìlàjọ lọ sọ́dọ̀ HOD jẹ́ yìí. Ẹ àgbà. Kí lélẹ̀? Mo fi kún owó tó wà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Kí lélẹ̀? Kò lè ṣe ṣàwámọ̀ tó máa tó gbogbo yín. Mo dúpẹ́ ṣùgbọ́n owó tó wà lọ́wọ́ mi máa tó mi kódà kò lè tó lórí mi ò lè ná ju bóyá 2 àbí 3,000 lọ kí n máa fi ra ingredients má dẹ̀ ṣe ní change lápò. Ó ṣàwọn mi kì í fún ṣá dímú. Ó dẹ̀ wùn mí náà kí n má gbà tó ránjọ fún wa lówó mi gbà. Mr. Man, má rò mí lẹ́jọ́. See you on Monday. Fún mi. Lóòótọ́ ló sọ pé òun máa ra kinní ọ̀hún dání pé òun la máa jẹ. Ibi kan tèmi àtẹ́jọ́ sọ gbẹ̀yìn nìyẹn. Bàdẹ̀ ṣe ń lọlé kò pẹ́ láti lè rí òkú Bánjí lójú títì. Bẹ́ẹ̀ ni màdámá àwọn gbogbo pẹ̀ nítorí níjọ́ yẹn lóòótọ́ lẹ́yìn tèmi délé ó WhatsApp mi ó lóun fẹ́ lọ rí ABK nípa nǹkan kan. Mo dẹ̀ bèrè lọ́wọ́ pé kí ló fẹ́ lọ bá sọ kò dáhùn mo pé fún rẹ̀ títí kò gbé gbogbo tèmi àti Ẹdẹ́jọ sọ gbẹ̀yìn nìyẹn o. Ta ló jẹ́ ABK? Are you mad? Ṣé o rò pé mo bá yín ráyè gbogbo narrations òṣìṣẹ́ ìṣe yìí ni? Ta ló sọ pé mo rí Bánjí lọ́jọ́ yẹn? Kí náà kọ́. Kí lélẹ́yìn sọ? Are you out of your mind? Orí ẹ̀ dàrú ni. Ṣé o ti fagbọ́ ni? Is your head paining you? Ṣé o nọ́ọ̀mà sá? Báàgì ìwọ náà. Excuse me ma, kò sí nǹkan rẹpẹtẹ bẹ́ẹ̀ ma. Àbí? Ẹ wo màmá mi ò mọ ìmọ̀ kọ́kọ́ ń pa fún ọmọ yín ẹ gbé mi kò nù ọ̀rọ̀. ABK ṣé mo tún bó rí Bánjí lálẹ́ ẹjọ́ yẹn ni. Ṣé o wà ókè? Ṣé nǹkan jẹun lórí ẹ̀ ni? Ó tó. Sórí ẹ̀ pé. Ta ni ló pa mí lọ́mọ? Abeg, she get hearing problem. Grandma, kò sí anybody tó pa ọmọ yín o. Báwo la ṣe máa padà sí Ìbàdàn? Ẹ jẹ́ bí o. Ṣàánú wa àwọn òdàgbére. Àwọn lè Mo lè sọ, mo sọ. Akáwọ́ gbé kò tó wò yìí. Kì í máa ń ṣẹlẹ̀. Inú ara ẹ̀ ló wò. Ṣé yìí rò pé ojú gúnrégé ní ìwà rere ni? Nígbà tẹ́ ẹ dé lẹ́ẹ̀kan tí mo ń sọ èdè mi, ìṣe ni gbogbo wọn rò pé mi ò gbọ́ Yorùbá tí gbogbo èèyàn sọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Kí ni mo sọ? Kò sí kẹ́tíkẹ́tí burúkú yóò fẹnu sọ tó fún mi. Kí ni mo sọ ma? Kí ló ṣe fún mi? Mo ti ń bọ̀, mo ti fẹ́ délé mọ́. Ṣé mo sọ pé wàá bá mi ṣọ́ọ̀bù ni? Ẹ má bínú, mo ń sáré ṣe àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kan ni, ẹ má bínú bọ̀, mo ti fẹ́. Ẹ̀yin ti ń bọ̀? A ti ń bọ̀, kó bá mi wọ́ ọmọbẹ̀ yẹn, tí n bá délé, a fi jẹba. Ó dáa, mo ti gbọ́. Mo máa wọ́ ọmọbẹ̀ but a ní jẹ̀bà, ṣàwámà la máa jẹ. Èwo tún ni ṣàwámà? Kí ni tí mo rà wálé fún yín lọ́jọ́ yẹn tẹ́ sọ pé ẹ like tí mo dẹ̀ promise pé máa ṣe fún yín, so mo ti ra nǹkan tí màá fi ṣe dání.
Ibo lo ti rówó? Mo lọ bá HOD ṣe nǹkan ní ọ̀dọ̀ wọn ní àwọn iṣẹ́ kéékèèké kan, so wọ́n ṣàfún wa ní 10k ṣá. Owó dẹ̀ fi ra ṣàwámà. Rárá o, gbogbo ẹ̀kọ́ ni mo lò. Nǹkan 3000 péré ni mo rà, kò dẹ̀ ṣe ṣàwámà. Nǹkan tí màá fi ṣe ṣàwámà ni mo rà. Ẹ rà mà. Jẹ́ ṣé wàá okay? Fún mi. Kí ló ṣe ẹ́ náà? Mo ti pè ẹ́, mo ti WhatsApp ẹ ò dáhùn. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe ń bẹ̀? Tí mo ṣe gbà. Well, the last time I checked, I was still schooling here. So? Ṣìkẹ́dá. Àwọn tó kù ńkọ́? Ẹbí kẹ̀kọ́. Ṣó ń lálàá ni? Lẹ́nu ìṣẹ́jú mélòó, ó ti yá sùn lọ. Jẹ́ àlọ́jọ́ HOD láwọn ti dé. Ó bàjẹ́ oorun. Jẹ́ àlọ́jọ́. Kí ló ṣe ẹ́? Kí lè nìna? Ibo ni mo wà yìí? Fún mi, ìdí mọ́tò ẹ̀ ló wà yìí. Kí ló ṣẹlẹ̀? Òye mi. Farabalẹ̀. Ṣé mo kí mo ti máa ń sọ fún ẹ pé ó bàjẹ́ oorun gan, ó máa ń sùn bí omi ni. Now jẹ́ kí n explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ. Ó yẹ kí èmi àti ẹ ká jọ lọ rí HOD. Wọ́n ní ká wá ráwọn léni. Ṣó yẹ bẹ́ẹ̀ ó dé ní. A wá pè wọ́n láwọn ò sí ilé, páwọn wà pàdé kan. Bí táwọn bá ti dé, àwọn máa pè. Ó di méjì bẹ́ẹ̀. Èmi wá ní mo fẹ́ lọ ṣe nǹkan pé mò ń bọ̀. Ó di mẹ́ta. Ìwọ ní wàá dúró síìdì mọ́tò ẹ̀ dè mí. Ó di mẹ́rin. Wọ́n dẹ̀ ti pè mí sìn pé àwọn ti dé. So jẹ́ á máa lọ òun ní kí wá pè ẹ́. Fún mi. Kí ló ń ṣe náà? Ṣó ti rí Ebike lẹ́nu? Ṣó ti sọ fún pé kó má fún Ṣìkẹ́mi ní substance mọ́? Of course mo ti rí Ebike lẹ́nu. Bọ̀ kí ló kan Ṣìkẹ́ àti substance papọ̀? Kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ ò yé mi? Mo já lọ rí HOD jàre. Lọ rí HOD. Ó mọ̀ nǹkan. Wá máa lọlé. Jẹ́ kí n gbé e dé ṣọ́ọ̀bù àǹtí. Sùúrù. A ní ìdá ti rí HOD nísinsìnyí. Wọ́n náà wọ́n ti dé. Lọ rí HOD lẹ́nu ìfẹ́ ṣùgbọ́n ni jẹ́ ká máa lọlé. Wọ́n máa lọlé bá ń jí lọ rí HOD. Omi dúró mo fọlọ́run bẹ̀. Ọkọ mi sọ pé bó jẹ́ 2k, wọ́n máa fún mi kí n ti rí nǹkan fi ṣe weekend náà. Kí ló ṣe? Fún mi. Já lọ náà. Fún mi. Fún mi. Fún mi. Wá ti ẹ̀ ṣe ládùn báyọ̀ sọ̀rọ̀, kí ni gbogbo eléyìí báyìí? John, má worry, màá máa ṣàlàyé nǹkan tí mo rí fún ẹ. Jẹ́ ká máa lọ. Kí ni? Jẹ́ ká máa lọ. Bàjí. O send me 10k. Mo send, jẹ́ ká máa lọ. Fún mi. What? Talk to me at least. What?